mo ti ní mi ní sinmi fún yín mọ́ torí mo sinmi orúkọ mi tẹ wá tàn ká tẹ̀ ń tàn ká yẹn kúkú jẹ́ kájọ máa sọ wàá tó bá lọ́pọlọ wá mọ̀ pé ààrẹ ráì mi ò lè dákẹ́ fún yín o mo ti dákẹ́ tó. ààrẹ àdìmàrúfù ló ń ba Ọ̀yọ́ jẹ́ ààrẹ àdìmàrúfù ló ń kọ̀ntró Aláàfin tẹ́mi l'Ọ̀yọ́mèsì ni sórí yín pé. ààrẹ àmọ̀rúfù yín mo ń bá wí o ṣé ẹ máa ń fa tábà ni ẹ máa ń fa. ìjọba máa bínú ó lè bínú o mo ti dákẹ́ tó mi ò wá fẹ́ dákẹ́ mọ́. ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ o ìgbà táwọn èèyàn wá ń fún yín ní back to back ẹ tún wá pe àwọn ọmọ Ọ̀yọ́ jáde fídíò yín náà ṣì wà lórí social media. wọ́n máa yọ Aláàfin o wọ́n máa yọ Lágbájá ṣé bó ṣe yọ àwọn bàbá tí lóye nìyẹn. Ọ̀yọ́ ló nílẹ̀ Ọ̀yọ́ ló lóko Ọ̀yọ́ ilẹ̀ ní. wo disagree kí Seyi Makinde má fún àwọn ọba kan ní adé àwọn olóyè kan ládé bọ̀ kí wọ́n má dé Ọ̀yọ́mèsì ládé. pálásì tẹ́ẹ̀kọ́ pálásì sí àwọn wo lónìí sẹ́yìn lẹ́yìn àlùmọ́rùfù. àwọn ẹnikẹ́ni tó bá wá níbi tí mo ti bú Ọ̀ọ̀ni ìrìṣà ní abojú àbábomú kán jáde kán sọ fún mi. ọmọ àlè lọ̀rọ̀ míyàn jẹ́ nílé Odùduwà. kí Ọ̀yọ́ tó lè ríyàn fín ẹ ti fi àbùkù kan ọmọ Ọ̀yọ́ dáadáa. ní kọ́nà tí n bá ti rí báyìí wọ́n ní ààrẹ ló dá wàhálà lẹ̀ ààrẹ ló ń ba ayé Aláàfin jẹ́ ayé Aláàfin ò lè bàjẹ́ láyé àfi táyé tí ń bá máa bàjẹ́ lókù. Yorùbá-Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá-Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. Ààrẹ àlùmọ̀rúfù tún ti tan náà míì tó ràn mọ́ bí iná ọyẹ́ nípa bó ṣe wá sórí ayélujára tó ní pé gbogbo àwọn èèyàn ni wọ́n ń pariwo wípé òun lòún dá kinní ọ̀hún sílẹ̀ ó ní sórí yín pé ṣáà nítorí pé gbogbo àwọn èèyàn ni wọ́n máa ń sọ wípé òun lòún tan náà kinní ọ̀hún níbi tó ti ń sọ wípé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ náà ṣùgbọ́n ṣá ohun tó dòun jù tóun ò sì fẹ́ tóun sì fẹ́ kí wọ́n dá kinní ọ̀hún padà òun náà ni bí Ọ̀yọ́mèsì tí wọ́n fi jẹ yóò ṣe dáadé padà àti pẹ̀lú pé Alago-Oja pẹ̀lú kó dádé ọ̀hún padà ká sì máa gbé ní ìrẹ́pọ̀ eyín òní bí wọ́n ṣe wà nílùú Ọ̀yọ́ tẹ́lẹ̀ ó wáá sọ wípé àwọn kan sọ wípé òun lòun tan Aláàfin Ọ̀wọ̀ Adé pa ó ní sálàáfin Ọ̀wọ̀ Adé wájọ́ mèéké ẹni tí òun lè tàpá bí. Ààrẹ àlùmọ̀rúfù fọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí níbi tí yèyé àṣà ti dá kinní ọ̀hún padà fún àlùmọ̀rúfù ó ní wọ́n ló bẹ̀rẹ̀ kinní ọ̀hún ó ní a sì dábọ̀ ọ̀rọ̀ yìí ń gbà náà fún ààrẹ àlùmọ̀rúfù ó ló sọ pé láàkù rí bẹ́ẹ̀ níbi ló pe gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ sórí ayélujára láti máa dá kinní ọ̀hún padà nínú ọ̀rọ̀ náà ni yèyé Afọlábí ti wá jáde gba àyàgbáyà sọ̀rọ̀ padà sí ààrẹ àlùmọ̀rúfù ó ní pé olóbẹ̀rẹ̀ kinní ọ̀hún ó ní iṣẹ́ lọ́mọ àtirọ́ nìyí ni tọ́ra bàtẹ́ ẹsẹ̀ kan fún màmá ẹ̀ ó wà ní àwọn ọmọ Ọ̀yọ́ fẹ́ gbọ́rọ̀ ni o níbi tí màmá àwọn ti wá fèsì ọ̀rọ̀ kan ó ní nípa ilé tí wọ́n lọ kọ́ ìyẹn ilé Oòduà èyí tí wọ́n lọ kọ́ sí ààfin Ọ̀yọ́ ó níbi tí láyé ti wá sọ̀rọ̀ kan gbà náà wípé bọ́nbá ń yí kinní ọ̀hún kó bọ̀ wọ́n á wá padà sọ wípé níbẹ̀ gangan láti ṣẹ̀ wá nítorí pé ilé Oòduà ó ń bẹ nílùú Ọ̀yọ́ ó wà ní àwọn kan ti ń tú ìtàn ọ̀hún kọ́ o nípa bí wọ́n ṣe lọ kọ́lé Oòduà ìyẹn sí ọ̀dọ̀ Aláàfin tọ̀yọ́ láti sọ tó bá yá wípé ibẹ̀ láti ṣẹ̀ wá ni ó wà ní pé bọ́n bá fẹ́ kí kinní wọ́n kẹsẹ̀ járí ó ní í ṣe ni wọ́n gbọ́dọ̀ lọ mú òòṣà ìyẹn láti Ilé Ifẹ̀ kan wá ṣẹ́ òòṣà ọ̀hún ìyẹn sí ilé Oòduà èyí tí wọ́n kọ́ sílé ọ̀dọ̀ Aláàfin ó ní bọ́n ṣe wá ń gbìyànjú láti tún ìtàn kọ ó ní bá bí ẹni pé à ń dorí Yorùbá kodò ní o ẹ wo ọ̀rọ̀ lọ́rọ̀ kì í fi bẹ́ẹ̀ dùn lẹ́nu tèmi nípa bẹ́ẹ̀ wọ́n fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá níbi tí ààrẹ àlùmọ̀rúfù ti tú kẹrẹkẹrẹ ọ̀rọ̀ ó ní òun ò ní gbà lọ́tẹ̀ yìí pé má gbé wá ní gbígbóná òun dá padà fún wọn ní gbígbóná náà ni ní báyìí o wọ́n wá fi fọ́nrán èyí tí wọ́n máa ń wá òun sọ àtẹ̀yí tí yèyé Afọlábí sọ tí wọ́n sọ nípa ti láyé èyí tó máa ń sọ ìtàn tó ń sọ̀tàn sígbè sí Aláàfin tọ̀yọ́ gbogbo ẹ̀ ni wọ́n fi hàn wá ọwọ́ ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abẹ́yìn tíjọ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ wá ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ bá wa dọ̀rẹ́ tó wa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé láti tàgò pélébé tí ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já ṣe àkíní ọ̀hún níbi tí ọ̀rọ̀ Ọ̀yọ́ dé dúró báyìí o ọ̀rọ̀ ààrẹ àlùmọ̀rúfù àtàwọn tí wọ́n dé sí ọ̀hún padà ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹ̀já ṣe ẹ̀. àmọ́ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ń bínú bàbá yẹn láì jẹ́ pé ó sọ ara àfikàn síta tẹ́ ẹ wá ń sọ pé kò ní lòpọ̀ bàbá ẹ̀ ọjọ́ kíjọ́ táwọn ọmọ yín bá ti ṣoríire wọ́n máa takò wọ́n níwájú àtẹ̀yìn ni. mo rí fọ́nrán táwọn èèyàn ń gbé káàkiri mo kàn fẹ́ clear yẹ̀ díẹ̀ ni ìyẹn kò yí orúkọ mi padà. ààrẹ àlùmọ̀rúfù ló ń ba Ọ̀yọ́ jẹ́ ààrẹ àlùmọ̀rúfù ló ń kọ̀ntró Aláàfin tẹ́mi l'Ọ̀yọ́mèsì ni sórí yín pé ṣé àtàbàtẹ̀ wá ní opportunity láti bá Aláàfin sọ̀rọ̀ ṣé kú bàbá yìí náà lèèyàn máa kú gìrì ló máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé òun bá níta lè bá bàbá wa sọ tó la máa bá ọba sọ anyhow. mo kàn fẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé orúkọ ló ń roni olórúkọ ààrẹ àlùmọ̀rúfù yẹn. mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ mi ò ní ṣépè o
àmẹ́nu mi ò ní gbófo ẹni kọ̀nà tí n bá ti rí báyìí wọ́n ní ààrẹ ló dá wàhálà lẹ̀ ààrẹ ló ń ba ayé aláàfin jẹ́ ayé aláàfin ò lè bàjẹ́ láyé àfi táyé tí ń bá máa bàjẹ́ ló kù ní tó máa wá ń yà mí lẹ́nu máa sọ òkò yìí sí àwọn ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni ní tó bá máa bínú ó lè bínú o mo ti dákẹ́ tó mi ò wá fẹ́ dákẹ́ mọ́ àmọ́ èmi ní garanti pé mi ì tí ì fi èébú kọ̀kọ̀ bú Ọ̀ọ̀nìrìṣà àmọ́ ẹnikẹ́ni tó bá wá níbi tí mo ti bú Ọ̀ọ̀nìrìṣà ní abojú àbábomú kàn jáde kàn sọ fún mi Yorùbá ní ẹjọ́ làbó ògùn rò kàn mú púrúfù bẹ́ẹ̀ wá íńtánẹ́ẹ̀tì sáà ni mo ti sọ̀rọ̀ ẹ sọ náà àwọn Awíkoko ń sọ̀rọ̀ sálàáfin èmi ò mọ nǹkan tó ń ṣe àwọn ọmọ Yorùbá kí ló dé tẹ́yìn ọmọ Ilé-Ifẹ̀ ń jùkò àwọn ọmọ Ọ̀yọ́ wá ju ògúlùntú ẹ wá bìlí pé kọ́yọ̀ káwọ́ gbéra ṣe rò pé àfẹ́ràn Aláàfin wa ni wọ́n ti kó bá Aláàfin o wọ́n máa yọ Aláàfin o wọ́n máa yọ Lágbájá ṣé bọ́ ṣe yọ àwọn bàbá tí lóye nìyẹn iṣẹ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ rò pó kàn easy láti kàn ní ẹ máa ṣe gbá kan ó ti kó bá yọgọlú ẹjọ́ torí Ọlọ́run máa tún ọ̀rọ̀ mi sọ ọmọ Ọ̀yọ́ ni mi ojúlówó ni mi confam ni mo ti ní mi ní sinmi fún yín mọ́ torí mo sinmi orúkọ mi tẹ wá tàn ká tẹ̀ ń tàn ká yẹn kúkú jẹ́ kájọ máa sọ bọ̀ àwọn tó bá lọ́pọlọ wá mọ̀ pé ààrẹ right mi ò lè dákẹ́ fún yín o mo ti dákẹ́ tó most especially ẹ̀yin ọmọ Ifẹ̀ àtàwọn bloggers kọ̀ọ̀kan tí ò kàn àwọn bloggers mi tó yẹ pé ọba àlú yín gbìjọba àlú yín ìgbàsílẹ̀ ọba àlú yín jáde ẹ ti mọ̀ pé revenue l'Aláàfin tẹ́ ẹ bá fi picture Aláàfin tẹ́ ẹ fi picture ààrẹ àdìmọ̀rúfù sí kò sẹ́ni tó máa wo show yín ẹ try ẹ lóṣù kọ̀ọ̀kan wòye viewers tẹ́ ẹ ní one stupid woman ojú yọbọ Mabel máa fi picture ẹ̀ sí Mabel náà jáde ó tún lọ gbé picture mi ó tún lọ sọ̀rọ̀ ìpè kìíní kan ọ̀rọ̀ tí mo ti sọ láti January 11 tí mo ti apologize fún Ọ̀ọ̀nìrìṣà mo rò pé ó rí yín burú gbogbo yín ó tẹ Ọ̀ọ̀ni lójúmọ́lẹ̀ so Aláàfin yẹn nìkan máa rí fín èmi ò tọ́ ní lójúmọ́lẹ̀ èmi sọ̀rọ̀ ni mò ń tún sọ tó bá jáde sí mi kọ́ lọ chẹ́ẹ̀kì ẹ̀ mò ń tún sọ ni pé Ọ̀ọ̀ni nǹkan tí mo sọ máa ń pé mi ì fẹ́ sọmọ́ torí kó tún máa kà kan bọ̀ nǹkan tí mo sọ gbogbo ilẹ̀ mọ́ kí Ọ̀yọ́ tó lè ríyàn fín ẹ ti fi àbùkù kan ọmọ Ọ̀yọ́ dáadáa kí Ọ̀yọ́ tó lè ríyàn fín kódà níbi tá a ní respect dé ọmọ ọkọ tó bá kéré jù nínú ilé ìyàwó ilé ò gbọdọ̀ pé lórúkọ tí ó bá dìsín ó sì ń ṣẹlẹ̀ o bọ̀ àwọn kọ̀ọ̀kan ti ń fakọ sí. ẹ má wàá máa wo àtàmọ̀ kẹ máa fẹ́ máa yí ọ̀rọ̀ kí ló kàn yín pẹ̀lú ààrẹ olóńgbò jẹ́ kí n bàjẹ́ bàámọ̀ ọdún tèmi mọ̀ pé mò ń jà fún bàbá mi ni and I will continue doing it tọ́lọ́jọ́ máa fi dé mi ṣe ọmọ àlè ẹ̀yin ní spíkà ẹ mọ̀ pé ààrẹ ní spíkà Ọ̀yọ́ ẹ wá ń wọ̀nà pé tẹ́ ẹ bá ti fi lè pa ẹnu ààrẹ yẹn jẹ́ àwọn èèyàn ò ní gbọ́rọ̀ mọ́ irọ́ lẹ pa kò sí dẹ́ lè ṣe fún èmi o wọ́n wọ ẹ̀mí dáadáa Yorùbá ni wọ́n wọ ẹ̀mí dáadáa mo mọ Kùránì mo bá òun ní Kùránì rìn dáadáa so gbogbo nǹkan tẹ́ ẹ bá máa ṣe ẹrù kẹ́ tó máa ṣe èpè tẹ́ ẹ bá lè ṣe fún ọmọ yẹn má ṣe fún Aláàfin àmọ́ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ń bínú bàbá yẹn láì jẹ́ pé ó sọ ara àfikọ́ síta tẹ́ ẹ wá ń sọ pé kò ní lòpọ̀ bàbá ẹ̀ ọjọ́ kíjọ́ táwọn ọmọ yín bá ti ṣoríire wọ́n máa takò wọ́n níwájú àtẹ̀yìn ni kódà tó rí ire ọmọ yín bá kú díẹ̀ báyìí ó máa jábọ́ lọ́wọ́ ni ìyẹn lẹ́yìn tẹ́ ń bá Aláàfin jà kò mọ̀ yín rí kò dẹ̀ fẹ́ mọ̀ yín and I will continue speaker ni mí fún bàbá mi rẹ̀ ní dákẹ́ àwọn àbúrò mi náà ti bọ́ta ẹ̀yin lẹ kẹ́ranko lọ́gbọ̀n ẹ̀yin lẹ dẹ́ta kútẹ́tẹ́ ẹ̀bù yẹpẹ̀ sí ẹ ti ń sọ̀rọ̀ wọ́n wò pé a lè fa alẹ́ nìkan lẹ̀ everybody náà ti jáde àwọn náà rí revenue láti rówó ṣèbẹ́yìn rówó lórí ẹni gbogbo yín tẹ́ ẹ jáde mo rí bọ̀ máa tún ọ̀rọ̀ mi repeat Ọ̀yọ́mèsì sọ̀yọ́mèsì àwọn disagree kí Ṣèyí Mákindé má fún àwọn ọba kan ní adé àwọn olóyè kan ládé bọ̀ kí wọ́n má dé Ọ̀yọ́mèsì ládé Ṣèyí Mákindé gọ́gọ́ ẹ disrespect bàbá yẹn tó wá pé yes ẹ fẹ́ fún Alago-Oja ní adé èmi ò dispute ẹ̀ Ọ̀yọ́mèsì kì í jọba Ọ̀yọ́mèsì kì í jáde bàbá mi Sàmù advice mi sí ni pé ẹ lọ gbé adé wọn àtọ̀pá tó gbé fún yín àti pépà tó gbé fún yín ẹ lọ gbélẹ̀ fún wọn àní fún yín tó rọmọ Ọ̀yọ́ là wa àdẹ níbi tá à ń lọ àdẹ gbọ́dọ̀ máa rìn sílùú adé Ṣèyí Mákindé ẹgbẹ́ fún tẹ́ẹ̀bà gbadé adé ó gbọ́dọ̀ wà authorized from Aláàfin Ọ̀yọ́ kábíyèsí gbogbo bàbá wa Alago-Oja tó gbadé òótọ́ ni bọ̀ ajé tó fún bàbá Alago-Oja yẹn
kọ́ lọ tún kíní ìṣẹ̀ṣe Ọ̀yọ́ ṣe kí bàbá wọ ìpè bí kì í ṣadé íńtánẹ́ẹ̀tì tó wọ́n fún wọn no ìtí mò ń tẹnu mọ́ fún ẹ̀yin ọmọ Ọ̀yọ́ torí mo rí àwọn ọmọ Ọ̀yọ́ kan náà tó ń ta sí mi Oyomesi ò ń dé adé nǹkan tẹ́mi ń sọ nìyẹn Oyomesi kò ń dé adé Oyomesi wà fún ọba tó máa tẹ̀ lálàáfin ni Oyomesi ò gbọ́dọ̀ dádé èèwọ̀ ni k'Oyomesi dádé ẹ lọ béèrè wò táná fẹ́ délé lórí ṣebí wọ́n fi Oyomesi kó tọ́jú àdúgbò ẹ̀ ní ìlú sí ìlú òní k'Oyomesi tọ́jú àdúgbò ẹ̀ ní wọ́n wà fún Oyomesi ò lè jẹ baálẹ̀ láyé bàbá mi Sàámù with due respect sir ẹ lọ gbé adé Ṣèyí Mákindé fún padà o Ṣèyí Mákindé nǹkan tó dánwò lọ́yọ̀ọ́ yẹn wọn ò dánwò lẹ́kọ̀ọ́ ṣé Olúbàdàn ò lé àwọn olóyè ṣé wọ́n dádé ṣé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ò láwọn olóyè ṣé wọ́n dádé Ṣọ̀ún Ìrìṣà ò láwọn olóyè ṣé wọ́n dádé ṣé Alákẹ́ Ọ̀fẹ́gbọ́ ò láwọn olóyè ṣé wọ́n dádé ṣé Àwùjalẹ̀ ò láwọn olóyè ṣé wọ́n dádé kí ló dé tó wá jẹ́ pé ibi tí ìpìlẹ̀ ti wá ẹ wá fẹ́ bàjẹ́ Ọlọ́run ní fún gbogbo èyí tẹ́ ẹ bá gbọ́ Ọlọ́run ní fún yín ṣe o. So gbogbo àwọn tó wá ń sọ̀rọ̀ àtàwọn ẹlẹ́nu gbádégán àtàwọn oníkọ̀ìnkọ̀ìn lórí àtàwọn aláṣọ ìrókò pátá kan àtàwọn onímọ́tò tí ò lóhùn kankan tó wà ń lu yìí àwọn mi ìfẹ́ dárúkọ tọkàn jáde mẹ́bẹ́ Ọ̀nànúyà àbẹ́ Ọ̀nànúgà tó wà ní Dallas olóṣó tó o ṣe kúrò ní Maryland ní Washington tójú ṣe tiẹ̀ tó kúrò ń bẹ̀ wo bó ṣe rí o tún bọ́ta fún mi àmọ́ mo ti mọ nǹkan tí máa ṣe fún yín bọ̀ tí kọ́tà máa ṣe sí ni pé ẹ jẹ́ kí gbogbo àjọ ta ẹ jẹ́ ká gbé péjì ara wa wálẹ̀ káwé ní tó máa dùn nínú wa kí gbogbo wa máa gbé péjì ara wálẹ̀ nǹkan tí máa bẹ̀rẹ̀ sí ṣe fún yín nìyẹn ẹ máa gbé píṣọ̀ mi kẹ́ ẹ máa sọ̀rọ̀ burúkú lórí mi ẹ jẹ́ àjọ gbé péjì ara wa wálẹ̀ káwé ní tí ó rówó lórí ẹ̀ káwé ní tí ò rówó ẹ jẹ́ ata tẹ́tẹ́ yẹn wo ẹ̀yin wèrè orí burú. èrè mi lọ sọ́dọ̀ bọ̀dá mọ̀rúfù ààrẹ àmọ̀rúfù ẹ̀yin mò ń bá wí o ṣé ẹ máa ń fa tábà ni ẹ máa ń fa tìbí àbẹ máa ń ṣáàgàn ẹ máa ń ṣáàjìn àbẹ máa ń sọ pé tẹ bá ti ṣá kínní yẹn ẹ kì í rántí nǹkan tẹ ṣe mọ́ tẹ bá ti ṣá ẹ kì í rántí tó tẹ bá ti cool down padà ẹ máa sọ̀rọ̀ bó tẹ bá ti ṣá yẹn ẹ ti sọ gbogbo nǹkan so mi rò pé máa ń wo fídíò tẹ ti ṣe tẹ́lẹ̀ bọ́sọ̀ pé máa ń wo fídíò tẹ ṣe tẹ́lẹ̀ ni ẹ ní wá sórí social media kẹ máa gbéra yín ṣépè pé tó bá jẹ́ ẹ̀yin lẹ mislead Aláàfin báyìí ní kórí fún yín tó wá jẹ́ ẹ̀yin lẹ dá gbogbo wàhálà tó wà lórí social media yín lẹ̀ ipe báyìí ní kórí fún yín ẹ fi wá bẹ̀rẹ̀ sí í ṣépè fúnra yín tó jẹ́ pé ẹ̀yin fúnra yín lẹ bẹ̀rẹ̀ bọ́n ṣe gbé ọ̀pá àṣẹ àti sàtífíkẹ́ẹ̀tì f'Aláàfin ní tí Aláàfin ò tiẹ̀ tí ìwọ̀ pẹ̀bí lẹ ti bẹ̀rẹ̀ lórí social media àwọn fídíò tí mo fi fún yín lẹ́sìn sì wà lórí péjì mi o kémi kan jáde fún yín tí mo wojú yín gbà yín tẹ́ni olórí aládé ti dé o òní ò gbọ́dọ̀ pera ẹ̀ ní olórí aládé mọ́ àbí àwọn fídíò tẹ́ ṣe tẹ́ sọ pé káwọn ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ sí i mo dẹ̀ sọ fún yín gbà yẹn pé bóyá ẹ fẹ́ ṣe fraka ni ṣé àwọn pẹ́gbà Yorùbá nation ẹ̀ ń rérò pé bóyá ẹ̀ rérò mọ́ bí ẹ fẹ́ fi lè pull crowd pé tọ́ bá bẹ̀rẹ̀ sí fún yín ní breakfast yìí tẹ́ bá bẹ̀rẹ̀ sí jẹ breakfast yìí ó máa gùn gan ó dẹ̀ máa long. ẹrẹ o ìgbà táwọn èèyàn wá ń fún yín ní back to back ẹ tún wá pe àwọn ọmọ Ọ̀yọ́ jáde fídíò yín náà ṣì wà lórí social media pé kí wọ́n jáde fún Ilé-Ifẹ̀ tọ́ bá bú bàbá yín ẹ jáde bọ́ ẹ̀yin dẹ̀ bẹ̀rẹ̀ ṣe understand so àwa tá a dẹ̀ try láti caution yín gbà yín ẹ tún wá ẹni nísìnyẹn wá jáde ẹ wá ń sọ pé ẹni tó bá sọ pé ẹ̀yin lẹ dálẹ̀ báyìí ni kò rí fún báyìí ni kò rí fún pé ẹ ti mọ̀ pé Ṣàngó lè pààyàn kankan òun lẹ ṣe sọ bẹ́ẹ̀ Ṣàngó òun déédéé pààyàn Ṣàngó ìgbà táwa ń kékeré pé Ṣàngó ń pààyàn ó yẹ kó ti pa gbogbo àwa wọ̀nyí ìgbà ìgbà táwa kéré Ṣàngó la máa fi ń ṣèpè fúnra wa á ní Ògún pa ọ́ àpáàrà pa ọ́ àpáàrà ló máa ń pe Ṣàngó lọ́dọ̀ wa so Ògún òde pa ẹnì kankan Ṣàngó pààyàn kankan because Ògún òun déédéé pààyàn Ṣàngó òde déédéé pààyàn òun lẹ torí wá sórí social media tẹ torí fi Ṣàngó gbéra yín ṣépè ẹ wá ń sọ pé ẹni tó bá parọ́ mọ́ yín kí Ṣàngó pa ó dẹ̀ ní mélòó tí Ṣàngó ń pààyàn bẹ́ẹ̀ yẹn tí Ṣàngó bá máa pààyàn wọ́n máa rán Ṣàngó ni tí wọ́n bá ṣe nǹkan tí ò dáa máa wá rán Ṣàngó pé kó lọ pa ẹni tó ṣe nǹkan tí ò dáa yẹn òun ni Ṣàngó máa tó pààyàn bọ̀ lórí ọ̀rọ̀ social media Ṣàngó ò lè pààyàn sí àwọn olè ní Ṣàngó tẹ̀ máa sábà ń pa jù ẹni tó bá jí nǹkan ní nǹkan tó wá parọ́ òun ni àbẹ́ bóyá èèyàn ṣe nǹkan tó bóyá ó ṣe nǹkan burúkú bóyá ó lọ pààyàn
tó wá ń purọ́ wọn bẹ̀rẹ̀ wá sọ pé ẹni tó ṣe kàyí o kí Ṣàngó lọ fi ṣe out so pé ọ̀rọ̀ social media ẹ sọ̀rọ̀ ló sẹ́yìn Ṣàngó àwọn apààyàn lórí ọ̀rọ̀ social media Ṣàngó ń pààyàn bẹ́ẹ̀ yín hàn dẹ̀ ti mọ̀ pé Ṣàngó kì í pààyàn mo lẹ́ torí Ṣàngó pààyàn tó mo wo fídíò yẹn rí pa mí pé àbí ọ̀nkú mọ̀rúfù máa ń fa tábà ni ṣọ́ máa ń fa tábà ni pé wọ́n á dẹ̀ ti fa tábà yẹn o wọn kì í mọ̀ nǹkan tó ń sọ wọn. a sọ fún yín gbà yẹn ẹ̀ ń ṣẹnu bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ bẹ́ẹ̀ nù túlẹ̀ ẹlẹ́dẹ̀ ìwà àtàrẹ ààrẹ ń pa ìtàn ẹnu ẹ̀ ń rùdù ààrẹ ń pa ìtàn báyìí gbogbo ẹnu ẹ̀ ń ró ọ̀tọ̀ ní nǹkan tá sọ ní 3 years ago ọ̀tọ̀ nìtàn tó máa padà wá sọ lọ́dún yìí gbogbo ìwà tẹ́ ń wù bí olórí burúkú papọ̀ ń gbà yẹn à ń sọ fún yín o tún lórí láyà Almoruf abó ti gbàgbé màá rán ilé tí gbogbo fídíò tó ṣe kò sí fídíò tó ń ṣe Almoruf tí mi kì í rí mo kàn ṣe bẹ́ẹ̀ ni pé mi ì rí ni mo ignore fídíò ẹni gbogbo bó ṣe pa àwọn ọmọ Ọ̀yọ́ síta ilẹ̀ bàbá yín nílẹ̀ bíi ilẹ̀ màmá yín ni ẹ má jẹ́ kó gbà lọ́wọ́ yín Ọ̀yọ́ ló nílẹ̀ Ọ̀yọ́ ló lóko Ọ̀yọ́ kílẹ̀ ní gbogbo nǹkan tẹ́ni ní Fúlàní ti gbà tán lọ́wọ́ yín kò sí nǹkan tẹ́ni ẹ wá wo bí tẹ́ ẹ ti ṣẹ̀sín ẹ wá wo bólódùmarè ṣe pín ẹ̀sìn yẹn yamayama Alago-Oja gbadé ó ti wà ní àkọọ́lẹ̀ ó tẹ́ yín lọ́rùn kò tẹ́ yín lọ́rùn ọba méjì ti wà nílùú Ọ̀yọ́ Aláàfin ti dúró Alago-Oja ti dúró tó ẹ̀ bá já fi ibi ṣólóore pálásì tẹ́ ẹ kọ́ pálásì sí àwọn wo lóní sẹ́yìn lẹ́ni Almoruf ibi tẹ́ ẹ kọ́ pálásì sí tẹ́ ẹ fi ṣe pálásì àti ìbàlẹ̀ ní sẹ́yìn lẹ́ni adẹ́tẹ̀ ń lò sẹ́yìn lẹ́ni ẹ rí pé gbogbo ọ̀rọ̀ ìgbésí ayé yín 419 ní láti rẹ̀ 419 jìbìtì ni ẹ má kẹwọ́ sí wa lẹ́nu gbogbo ariwo tá ń pa ọ̀rọ̀ míyàn Odùduwà ló bí ọ̀rọ̀ míyàn ibo l'Odùduwà ti bí ọ̀rọ̀ míyàn Ògún ló bí ọ̀rọ̀ míyàn ọmọ àlè lọ̀rọ̀ míyàn jẹ́ nílé Odùduwà tẹ bá ti lọ́mọ àti ronú torí o bọ́ síta o bẹ̀rẹ̀ sí ní wá ń ṣẹ́ èpè òun ṣẹ́ èpè orí burúkú òun ṣẹ́ èpè dáadáa àdé ń bá yín kíìpù ẹ̀ à ń bá yín kó pamọ́ ẹ̀dẹ̀ ń bìlífù pé bóyá ẹ̀mọ̀rọ̀ sọ ọmọ àti ronú tó bá lè ṣe kan bàtà kan wálé fún ìyá ẹ̀ ó fẹ́ agbọ̀rọ̀ ni àdé múná ọmọ àlè ni ọ̀rọ̀ míyàn jẹ́ nílé Odùduwà Ògún ló bí ọ̀rọ̀ míyàn torí gbogbo buragaga wọ́n dẹ̀ ní tọ́mọ àlè bá ti dàgbà nílé tílé bá ń tòrò tọ́mọ àlè bá dàgbà ńbẹ̀ áskátà gbogbo lé ni ọ̀rọ̀ míyàn dàgbà sílé Odùduwà ní gbogbo ìwà tó wù yàtọ̀ sí ìwà tọ́ọ̀gì tẹ́ bá ti lọ́mọ àti ronú yín tábà yín fọ lójú. pẹ̀lẹ́ Almoruf ó bọ́ síta òun fi Ṣàngó ṣépè òun ṣépè òun búra òun ṣépè fẹ́nikẹ́ni tó bá tún sọ pé ta ló dá wàhálà sílẹ̀ èpè ilá ni kì í má gànrìn ọmọ Ògún lè ní ìwọlé ìjọmọ Ṣàngó ṣé o dẹ̀ rí Ṣàngó ń jà títí kó wọlé alágbẹ̀dẹ torí fún kíni ọwọ́ Ògún ni Ṣàngó ti gba iná tí Ṣàngó ń lò so kò sí nǹkan tó bá ti lè jẹ́ tí Ṣàngó bá ti rí pé ọmọ Ògún lélẹ́yẹ kò lè ever kọlù láyé irọ́ ló pa sí wọ́n tó ì máa sọ pé nǹkan tí ìwọ fúnra rẹ̀ dá sílẹ̀ tó mọ̀ pé ìwọ fúnra rẹ̀ ló dá sílẹ̀ o tún bọ́ sí online o bẹ̀rẹ̀ sí ní ṣépè fẹ́nikẹ́ni tó bá sọ wípé ìwọ ló dá sílẹ̀ Almoruf ta ló dá wàhálà sílẹ̀ ṣé kìí ṣe ìwọ àti ààrẹ òpìtàn kọ́ ni ààrẹ òpìtàn irọ́ òpìtàn yẹ̀yẹ́ màdàrú tó jẹ́ pé ibi tó bá ti ń jẹ nìkan ló mọ̀ bẹ́ẹ̀nu ẹ ṣe gùn tó ní irọ́ pípa ẹ ṣe pọ̀ tó ṣé kò ṣẹ̀sín ṣé ààrẹ òpìtàn gan ò ṣẹ̀sín ṣé ààrẹ òpìtàn lè jáde síta ṣé ààrẹ òpìtàn lè padà wá máa boost bíi ti tẹ́lẹ̀ ta ló dá wàhálà sílẹ̀ bí ò ṣe ìwọ àti ààrẹ òpìtàn tẹjọ ń fún ara yín jẹ ní irọ́ a sọ fún yín aṣọ irọ́ ìpẹ́ ya àbòsí irọ́ ìpẹ́ tú ta ló kó gbogbo òṣì orí burúkú ta ló kó wọ̀ wádé ẹ̀yin ni àádẹ́sì máa sọ ẹ̀yin méjèèjì ni ẹ̀dẹ̀ máa ṣẹ̀ sí ni torí ìgbà tẹ́yin bá rò pé ẹ ti jogun omi ẹ ti jogun sinmi làwa ṣẹ̀ bẹ̀rẹ̀ ọjọ́ kìíní àná mo pè Almoruf mo sọ fún ẹ mo ní ta bá jáde fún yín tán mo lẹ́ẹ̀ nílé ìdúró wò but wọ́n bìlífù pé bóyá ìjáde Facebook là ń sọ àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí ni tó bá dé náà àdòdìdì gbogbo ìwà tó ń wù kò yàtọ̀ sí ìwà talk òun l'Odùduwà ṣe ran ní Benin tó dé láti Benin tó wá sílé Ọ̀yọ́ kó máa fa wàhálà kiri torí ẹ sọra yín da nǹkan pàtàkì ìtorí ọkọ̀ bọ́ síta tó wá bẹ̀rẹ̀ sí ní ṣépè nípa àwọn tó bá tún sọ pé wọ́n ló dá sílẹ̀ òun ló tún ṣe wá padà gbóríkì ilé ní ta ló dá sílẹ̀ sẹ́ni tó dá sílẹ̀ fún wa no ẹni tó sáàsì wàhálà yìí tó lọ́mọ ẹrú ni ọ̀ní rìṣà tó ní àwọn ọmọ aládé ti dé àwọn ọmọ aládé fẹ́ wá gbadé ó ti gbàgbé ni ta ló sáàsì ẹ̀ ta ló gbé jáde online ó tó di pa wá fúnra wa jẹ back to back ta ló pe àwọn ọmọ Ọ̀yọ́ àtàwọn ọmọ àlè Ọ̀yọ́ àwọn ọmọ Benin tó ń sọra wọn dọmọ Ọ̀yọ́ ta ló pe wọn jáde pé kán máa bọ̀ online wọ́n wá bẹ̀rẹ̀ sí ni máa fún wọn back to back ẹ wo bí tó gbé yín dé ṣé ẹ padà sunkún
mo gbàgbọ́ pé o ti sun ẹkún ọba àwọn ọba Ọ̀yọ́mèsì, àwọn ọba Àgọ́dọ̀yọ́, gbogbo wọn o ti sun ẹkún yẹn ní kọ̀rọ̀ kó tó bọ́ síta torí o mọ̀ kó lè láǹdì síbẹ̀ yẹn àbí. ó wá bọ́ síta ó wá ń sọ pé Ọ̀yọ́mèsì nìkan ló ní ọba gidi inú wọn kìíní kan ọ̀nbá ìjọba Pali, ọ̀nbá ìjọba toilet roll, wọ́n ṣàti bàbá gbadé náà. táwọn bá dàgbà débi tágbà ń rè tán bá wàjà mo gbàgbọ́ pé wọ́n á ṣe accordingly bí Yorùbá àti kóòtù òjíire ṣe ń ṣe. wọ́n ń ṣe bọ́n ṣe ń ṣe á dẹ̀ rí bóyá kó ṣe rí. ó wá ń pariwo ó wá ń ṣe àwọn ọmọ kóòtù òjíire. ṣé wọ́n jẹ́ ọmọ kóòtù òjíire ni àbó ti gbàgbé olómọ ilẹ̀ Yorùbá ni ẹ́ ó lẹ́yìn gbogbogbò ní Yorùbá àwa náà dẹ̀ dá padà fún ẹ pọ́mọ kóòtù òjíire ni wá. kò yẹ kó túbọ̀ síta wá sọ pọ́mọ kóòtù òjíire ni ẹ gbogbo nǹkan tó fẹnu sọ ṣó fẹnu kó jẹ́ ni. a ní kó sọ̀kalẹ̀ láti Amẹ́ríkà tó wà kó wá sí Nàìjíríà bíbá kó wá dọ̀bálẹ̀ fọ́ọ̀nì rìṣà kó mú bàbá ẹ̀ ọ̀wọ́ adé Aláàfin Ọ̀yọ́ dání kó dọ̀bálẹ̀ fọ́ọ̀nì rìṣà kó jẹ́ kó yẹ pé bàbá ni bàbá máa jẹ́ ní ọ̀rọ̀ yóò dẹ̀ dùn mí. ọ̀rọ̀ yín ò dùn mí rárá. ta lọmọ àjọ náà? bàbá lọmọ àjọ. tọmọ ò bá jọ bàbá àjọ yeye. bẹ́ẹ̀ jọ̀rọ̀ míyàn kálẹ̀ tún fẹ́ jọ. bẹ́ẹ̀ jọ̀rọ̀ míyàn kálẹ̀ fẹ́ jọ. ìwà jìbìtì, ìwà ojú kòkòrò, nǹkan oníkan ń pẹ́ lọ́wọ́ ẹni. tó bá ti jẹ́ nǹkan oníkan ni kò sí ọ̀nà tó lè gbé gbà títí tí kò lè láàsì mọ́ ẹ lọ́wọ́, ó máa padà jábọ́ mọ́ ẹ lọ́wọ́ ni. nǹkan tó ń ṣẹ̀yìn Ọ̀yọ́ nìyẹn torí gbogbo wàhálà yìí àlùmọ̀rúfù ló dá sílẹ̀. ẹ̀yin ìmáàmù Ọ̀yọ́ ẹ̀yin ìmáàmù Ọ̀yọ́ ṣe bẹ́ẹ̀ sọ wípé wọn ò ní dé adé yẹn, wọ́n mà ti wá dé adé báyìí. wọ́n mà ti wá dé adé báyìí. ẹ̀yin ará Aláàfin, ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Àtìbà, ṣé ẹ rí wípé ẹsẹ̀ ọwọ́ adé kò san Ọ̀yọ́ rárá? ẹ notice pé ẹsẹ̀ ọwọ́ adé ẹ notice pé kò san Ọ̀yọ́. àtìgbà tí ọwọ́ adé ti dé orí ipò yìí ẹ notice pé àwọn nǹkan tó ti ṣẹlẹ̀, àwọn ridiculous tẹ́ ti rí sẹ́yìn lọ́dún tó ti lọ tipẹ́ ó ń padà ń gorí ọwọ́ adé. ẹ notice ó ń dọ̀tí yín. ẹ notice lọ́jọ́ kìíní àná Almoruf bìlífù pé òun fẹ́ gbàyì ni. ọjọ́ tó kọ́kọ́ ṣe fídíò yẹn lójú tiẹ̀ ó gbàyì lọ́wọ́ àwọn ará Ọ̀yọ́ kò mọ̀ pé òun tẹ́ lọ́wọ́ àwọn ọmọ kóòtù òjíire ni. Almoruf ó gbàyì lọ́wọ́ àwọn ará Ọ̀yọ́ bọ́ ó dẹni àbùkù lọ́wọ́ ọmọ kóòtù òjíire ní fídíò ẹ̀ tó kọ́kọ́ ṣe lọ́jọ́ kìíní àná. Almoruf báwo ló ṣe ń lọ báyìí? ó wá padà wá online òun bẹ̀bẹ̀ òun sọ wípé ó tiẹ̀ mọ̀ bó ṣe fẹ́ wọlé Yorùbá mọ́. irọ́ sọ̀rọ̀ onírìṣà tiwa abiyamọ ni onírìṣà tiwa ń bínú dọ́kan. wọn ò dàbí àwọn ti bàbá ti yín lọ́yọ̀ọ́ tó lè kọ́ ọmọ ẹ̀ mẹ́wàá sílẹ̀ pé kán lọ bẹ lórí onírìṣà tiwa ò rí bẹ́ẹ̀. wá sílẹ̀ Almoruf wá sí Nàìjíríà lọ sọ́dọ̀ onírìṣà book appointment lọ bẹ onírìṣà dọ̀bálẹ̀ gbogbo nǹkan tó fẹ́nu sọ pé o kò jẹ níwájú onírìṣà. Ọlọ́run bá yín mọ̀ ó bá yín sún ọjọ́ ẹkún yín ó sún sí àsìkò yìí ni. ẹ̀ẹ́dẹ̀ tí ì rí kankan o torí ẹ̀ tí ì mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí yín. ẹ̀ tí ì mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí yín ẹ má gbàgbé o. Gáàbí Ògbómọ̀ṣọ́ sì tún máa jẹ chairman ọba kó tó kàn yín. láti nọmba 1 wọ́n dá yín padà sí nọmba 3. ẹ̀sìn ńlá wọ́n dàlú yín sí méjì wọ́n gbádé méjì wọ́n Ọ̀yọ́ dá méjì Aláàfin dúró lọ́wọ́ kan Alago-Oja dúró lọ́tọ̀ ẹ̀ tí ì rí nǹkan kan. lọ bẹ̀ onírìṣà ló dọ̀bálẹ̀ síwájú ẹ̀ tó bá ṣe é ṣe mú bàbá yà Aláàfin dání. pátápátá ni ọmọ ti ń ṣe bàbá náà. ọmọ ń ṣe bàbá Almoruf mú bàbá yà Aláàfin dání ẹ lọ dọ̀bálẹ̀ níwájú onírìṣà. àti wọ́ àti bàbá ẹ gbé gbogbo pride yín yẹn ẹ gbé sẹ́gbẹ́ kan. ẹ lọ dọ̀bálẹ̀ níwájú onírìṣà pé kó má bínú torí kò sí ẹni tó bá ti ń bá olóòótọ́ di ọ̀tẹ̀ tí òkín padà ń sun ẹkún gbẹ̀yìn. gbà bí mo ṣe sọ. má gbàgbé o Aláàfin Ọ̀yọ́ lọ sí Ìbàdàn ó lọ gba adé. Almoruf ṣùgbọ́n gọ́vnà Ìbàdàn ó rán igbákejì ẹ̀ wá sí Àgọ́dọ̀yọ́ ni kó tó fún wọn ládé. sórí pé the difference is clear. gbogbo àwọn tó ṣe é lóore pátápátá ọwọ́ adé gbogbo wọn ló fi ibi ṣú. gbogbo olóore ọwọ́ adé pátá lọ́wọ́ adé fi ibi ṣú. tí bá ń ṣe gọ́vnà Seyi Makinde tí a mọ̀ pé èèyàn kan jọ̀wọ́ adé ni
o popular o ìgbà tó rí tó ìgbà tó jọba o fẹ́ gba fame o fẹ́ ní fame àbí ọwádé ó dẹ̀ ti ní fame bọ̀ síbi ìbàjẹ́ ni fame yẹn jáde sí àtọjọ́ tó ti gba adé tí adé yẹn ti kùn ẹ́ lórí ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwà wù oníwàá fi mọ̀ wípé ibẹ̀ yẹn ò tọ́ sí ẹsẹ̀ àtọjọ́ tí adé ti kùn ẹ́ lórí ọwọ́ adé ló ti ń ṣe ìwà wù gbéra lọ sílé Ifẹ̀ lọ túnbá gbogbo nǹkan tó fi ń dùyàn ni onírìṣà fi jù ẹ́ ọwọ́ adé gbogbo nǹkan tó fi ń ju èèyàn nílé ayé ni onírìṣà fi jù ẹ́ ọwọ́ adé ó fi owó jù ẹ́ ó fi ipò jù ẹ́ ó fi ọlá jù ẹ́ ó fi ìyàwó jù ẹ́ ó tún fi ọjọ́ orí gan jù ẹ́ ó dẹ̀ fẹ́ gbà fọ́gà ẹ̀ ok ìgbà tó wàá fẹ́ gbà fọ́gà ẹ̀ báyìí kọ́ o ṣé ó gbà fọ́gà ẹ̀ tipátipá kò sí nǹkan tó dàbí ìfẹ́ láyé ìfẹ́ ni àkọjá òfin ìfẹ́ ṣe pàtàkì ìfẹ́ ṣe kókó àìmọye ọba tó wá ti ara tiẹ̀ kọ́ ẹ̀kọ́ kì í ṣe orí ìwà tiẹ̀ rí o wọ́n ń wo ibi tó ti ṣubú ọwọ́dé wọn ò wá fẹ́ ṣubú ń bẹ̀ wọ́n wá fi ara tiẹ̀ wọ́n wá fi kọ́ ẹ̀kọ́ káwọn náà má padà lọ dẹni yẹpẹrẹ ibi tá a ti ń gbayì kó lódùmarè má jẹ́ ká padà tẹ́ńbẹ̀ téèyàn bá ń ṣe àdúrà yẹn kó máa rántí ẹ̀ kó tún máa ṣàdúrà yẹn mi ìgbàgbọ́ pé wọ́n lọ́ba aláàfin Ọ̀yọ́ tọ́ sí torí tí aláàfin Ọ̀yọ́ bá tọ́ sí ẹni ọwọ́ adé ò ní tẹ̀lẹ̀ gàràgàrà ò ní tẹ̀lẹ̀ radarada wá wọ̀ kọ́ báyìí ṣe bó tiẹ̀ ti tán wọ́n ti bá yín dá sí méjì òkè Ọ̀yọ́ àti ìsàlẹ̀ Ọ̀yọ́ a dẹ̀ gbọ́ pé ìsàlẹ̀ Ọ̀yọ́ ló kọ́kọ́ débẹ̀ kí òkè Ọ̀yọ́ tó débẹ̀ ẹ wá fẹ́ kàn dẹrú ṣùgbọ́n orí láyé ibi tó rí bá ti máa gbéyàn dé láyé lórí máa padà gbéyàn dé kọ́kọ́ mú yẹn dání ná orí ti sọ wípé bàbá Alágo-Oja á dádé ọ̀rọ̀ orí lágbára orí lè rí iná síyàn kó má ti ṣẹ lógún ọdún ṣùgbọ́n á ṣẹ lọ́jọ́ kan ni ìwà rádaràda tí àmọ̀rúfù àti ọ̀wọ́ adé ń wù kiri àtẹ̀yìn ọmọ Ọ̀yọ́ empire ẹ̀yin ọmọ àlè ìwà rádaràda tẹ̀ ń wù kiri òun náà ṣe gbé adé fẹ́yàn mí lójú ẹ̀mí ọdún gbà mí tì ibi tí ọ̀wọ́ adé ń bá lọ ìyá àfà ẹ̀mọ́ kó má padà forí aláàfin yẹn kó má fi pa ìtàn gbẹ̀yìn ẹ lọ kọ́lẹ̀. ẹ rí Lájí Abbas ibi tó bá sin Aláàfin Ọwọ́ Adé dé ibẹ̀ la máa wò ó dẹ̀ fún bàbá náà láìkì lámbà àwọn tó bá ti ń fún bàbá ní lámbà àwọn yẹn ló ń sọ correct ìtàn ni wọ́n ń pa wọn kì í pa àlọ́ ṣé ẹ mọ nǹkan tí Lájí Abbas ṣe gbé Àbújá dé sí pé Aláàfin ó jẹ ogún adé Odùduwà cover up ní Lájí Abbas fẹ́ ṣe lámbà dẹ̀ ni ṣé mọ̀ pé gbàtà Aláàfin bẹ̀rẹ̀ sí ní kọ́lé gbogbo aláwọn gbàtà Aláàfin Ọwọ́ Adé jọba tí wọ́n ní Aláàfin ti ń kọ́ ilé Odùduwà ìyẹn ilé Odùduwà yẹn so ìgbà tí Aláàfin parí ilé yẹn tí wọ́n dedicate ilé yẹn tí àwa wá ń sọ̀rọ̀ pé Aláàfin kọ́ ilé Odùduwà wọn ò pe àrólé Odùduwà wọn ò lọ sífẹ̀ kan lọ dóṣù Odùduwà wípé ilé fẹ́ẹ̀kì ni wọ́n kọ́ sọ́yọ́ òun ni Lájí Abbas ṣe come up pẹ̀lú àwọn lámbà míì pé wọ́n ti nílé Odùduwà lọ́yọ́ tipẹ́tipẹ́ wípé wọ́n renovate ẹ̀ ẹjọ́ ńgbà tí Aláàfin renovate palace kí ló dé tí wọ́n ṣe dedicate palace wọ́n tí wọ́n ṣe wá sílé tuntun ṣe bí wọ́n sílé tuntun ni wọ́n sọ àbí ẹ understand sí so nítorí gbogbo ọ̀rọ̀ pé Aláàfin ò ládé ò kì í ṣe é bú because àwọn èèyàn mọ circumstances tó mú kí Aláàfin má ní adé tabadẹ ni pé k'Aláàfin lọ sí Ilé Ifẹ̀ pé kó lọ gba adé yes nítorí pé Ilé Ifẹ̀ ni Aláàfin sọ pé bàbá òun ti wá ó lọ sórí ilé bàbá ẹ̀ kó lọ gba adé ẹ understand àkọ́tà à ń sọ sí Lájí Abbas ó ní ìyá Aláàfin Abíọ́dún ni ìyá Aláàfin Abíọ́dún jẹ́ ọmọ Bàtálá tí àwọn ará Ilé Ifẹ̀ ò tiẹ̀ mọ̀ pé ọmọ Olúfọ́n ni ìyá Aláàfin Abíọ́dún ṣé ti rí àwọn irọ́ tí Lájí Abbas máa ń pa wọ́n máa wá claim pé ilé Odùduwà tó wà lọ́yọ̀ọ́ yẹn ó ju ilé tó wà nífẹ̀ẹ́ lọ reprogramming ni wọ́n fẹ́ ṣe fún wa o wọ́n máa sọ pé Ilé Ifẹ̀ èyí tó ẹ̀ṣẹ̀ kọ́ ní 2026 yìí wọ́n máa sọ pé tó bẹ̀rẹ̀ ní 2025 tó ń ṣe 2026 wọ́n máa sọ pé ó ju Ilé Ifẹ̀ ilé Odùduwà tó wà ńfẹ̀ wọ́n máa sọ pé ilé Odùduwà tó wà lọ́yọ̀ọ́ yìí wọ́n máa lójú èyí tó wà ńfẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ wọ́n máa sọ pé Aláàfin gangan òun ló yẹ kó máa pè láàrólé Odùduwà pé torí Aláàfin gangan ló jogún adé Odùduwà
ẹlẹ́ẹ̀kejì Lájí Abbas máa dáhùn ó ní pé Aláàfin jogún adé Odùduwà. Ní ọdún wo l'Aláàfin ti jogún adé Odùduwà? Number 1 nínú ìtàn Odùduwà ò sí láyé mọ́ wọ́n tó tẹ Ọ̀yọ́ dó. Odùduwà ò sí láyé wọ́n tó tẹ Ọ̀yọ́ dó. Ọba Alùfọ̀ Ògbógbódirin nínú ìtàn Ilé Ifẹ̀ ló rán Ọ̀rànmíyàn lọ sí Bìíní. Ayé Ọba Alùfọ̀ Ògbógbódirin ni Ọ̀rànmíyàn lọ sí Bìíní. Ìgbà tí Ògbógbódirin kúrò lórí àpèrè tí Aláyémọrẹ́ take over ṣé ẹ̀ ń gbọ́ sí ṣe ti rí sìn yẹn bẹ́ẹ̀ yẹn ó ní gẹ́gẹ́ bí Ọláfin ìtàn ṣẹ̀ṣẹ̀ pa á sọ̀tàn yẹn fún wa dáadáa ni àwọn àgbà yàyà wọn ní àwọn ọba aládé mẹ́rìndínlógún tó ń bólúfẹ̀ gbọ̀gbọ̀ ń gbà náà àwọn ni wọ́n láìkì bí Aláyémọrẹ́ ṣe ń rù tí wọ́n wá dethrone Aláyémọrẹ́ tó wá pe Ọ̀rànmíyàn padà pé kó wá take over. Ní tradition Ilé Ifẹ̀ ẹni ọmọ tó bá ti gba adé tó ní kó lọ tẹ̀lúdó wọn lè ní kó padà wá jọba mú. Ẹni ọmọ tó bá ti gba adé tó lọ tẹ̀lúdó kò lè padà wá jọba nílùú Nífẹ̀. Ó ṣe jẹ́ torí pé Ọ̀rànmíyàn olórí ogun ní Ilé Ifẹ̀ gbà yẹn wọn ò ṣe gbogbo àwọn ọmọ tó kù tó gba adé wọn ṣe pé wọn kó padà wá jọba. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn pé lámbà Lájí Abbas bóyá wọ́n fẹ́ rí program wa ṣe àwọn pé tó bá yáǹsì wọ́n lè sọ pé Ilé Ifẹ̀ tó Ilé Odùduwà tó wà wọ́n kú ti ń purọ́ náà pé Ifẹ̀ ilé yìí pé kò tí ì ju 18th century tí wọ́n tẹ̀ á lè ti bèè lọ́wọ́ pé bolodo Ẹ̀sìnmìrín wà. The same Lájí Abbas tó sọ pé Ilé Ifẹ̀ ti wọ 7,000 years nínú fídíò ìtẹ́lẹ̀ o. So kí la ń gbìyànjú láti sọ ni pé tó ń tún ìtàn Ifẹ̀ kọ wípé Ifẹ̀ o 18th century òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tẹ Ifẹ̀ tuntun ìdó. Ṣé understand ń sìn? So gẹ́gẹ́ bí ìtàn adé idẹ ládé Odùduwà Ìdànrè ló wà. Àwa lórí kìí fámìlì wa ọmọ aládé idẹ làwa o. Ọmọ aládé idẹ lèmi. Yes. Ọmọ aládé idẹ ni mí, ọmọ ṣẹ́kẹ̀ okò ọmọ òdì ọmọ aládé idẹ ni mí. From my origin from Ilé Ifẹ̀. But nǹkan tí mo try láti sọ ni pé that particular adé idẹ wọ́n sọ fún wa pé Ìdànrè ni adé idẹ wà. Gbogbo adé tó wá kù dé Ilé Ifẹ̀ adé àrè ni o adé fún gbogbo adé. So àrólé Odùduwà ló jẹ ogún gbogbo adé yẹn. Ẹnikẹ́ni tọ́lọ́run bá ti yàn sípò yẹn òun ló jogún adé yẹn. Àwọn Ọ̀yọ́ àìnítẹ́lọ́rùn òun ló sún Ọ̀yọ́ débi tọ́yọ́ délé ni. Mo máa ń sọ Ọ̀yọ́ àìnítẹ́lọ́rùn òun ló sún Ọ̀yọ́ débi tọ́yọ́ délé ni. Àìnítẹ́lọ́rùn gbogbo jẹ́ àìnítẹ́lọ́rùn ni. Àìnítẹ́lọ́rùn bẹ́ẹ̀ ni òun ló sún Ọ̀yọ́ débi tí Ọ̀yọ́ délé ní tó fi di pé Ọ̀yọ́ bẹ̀rẹ̀ sí ní tẹ́. Gbogbo wa nílẹ̀ káàárọ̀ oòjíire a ti gbé ìbà fún Ilé Ifẹ̀. Ibi tó Odùduwà wọlẹ̀ sí wà ń fẹ́. Odùduwà ní chief priest nílé Ifẹ̀. Bẹ́ẹ̀ ni everything about Odùduwà is about this Ilé Ifẹ̀. Ara àwọn tó máa sọ pé Odùduwà ò sí ń fẹ́ yìí náà ló máa sọ pé Ọbàtálá ló lead wọn padà sílẹ̀ yìí. They just talk rubbish. Ṣebí Ọbàtálá ló jokùn Ọọ̀ni sílẹ̀ kí Odùduwà tó gba okùn Ọlọ́fin. Kí Odùduwà tó gbà Ọọ̀ni just means Ọọ̀ni rìṣà ẹni òrìṣà onílẹ̀ ẹni tó nílẹ̀ ó ní mo ṣe sọ pé bàtà wà kéré àwa máa ń júbà Ọọ̀ni tá bá fẹ́ ṣeré ìbílẹ̀. Kí ni à ń sọ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ sí ní tẹ́. Ìgbà tí bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adédé mo jáde mo sọ fún bàbá mo kọ́ṣán bàbá ń gbà yẹn mo sọ fún bàbá pé bàbá ẹ má bàa jà apá yín ò ká o torí ẹni tẹ́ fẹ́ kọlù ẹni tó bá kọlù àwọn àjálù tí ò retí ló máa bẹ̀rẹ̀ sí ní bá. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n take ọ̀rọ̀ wa serious àwọn tó ń tàn yín jẹ àwọn lẹ like. So nísìnyí tó bá jẹ́ pé reprogramming kí ẹ tún máa pera yín láàrin àrólé Odùduwà òun ni Lájí Abbas ń program yín fún. Bàbá ẹ má tẹ́rí sí o. Kí là ń sọ ẹ má tẹ́rí sí. Ṣé rí ìyẹn yẹ̀yẹ́ ẹ máa wá di oníyẹ̀yẹ́ pátápátá ní ilẹ̀ káàárọ̀ oòjíire nígbà tó bá tún jáde sọ pé ìlànà àrólé Odùduwà. Àwọn èèyàn máa wò yí pé what's wrong with these people? What is wrong with these people? Pé they are so desperate. They are so desperate. Ìbá ìrẹ̀lẹ̀. Ìmọ̀mọ́ kọ́rọ́kọ́ màjúbà ọ́ nínálẹ̀. Ìbá ìrẹ̀lẹ̀. Ìmọ̀mọ́ kọ́rọ́kọ́ màjúbà ọ́ nínálẹ̀. A máa wà lórí ìkúnlẹ̀ ni, a dẹ̀ forí balẹ̀. A júbà ọ́ ni. Wọ́n ṣe tó àwa nìyẹn ká tó kọ orin. Tá a bá júbà bo, a máa júbà ọ́ ni. So kí ni mo tà láti sọ ni pé tó bá jẹ́ reprogramming yẹn ni wọ́n ṣẹ̀fẹ̀ máa gbé yín gbà. Ẹ má tẹ́rí sí o. Ìkan tẹ́ bá tẹ́rí sí. Bàbá
ẹ má èyí tẹ́ ti go through yìí advice àwọn àǹfọ̀n yín ni pé kẹ́ padà lọ sí ilé Ifẹ̀ kẹ́ lọ ṣàtúnṣe ẹ lọ ṣe àtúnṣe ẹ má ẹ̀kọ́ tàn yín jẹ ilé Odùduwà tó wà lọ́yọ̀ọ́ yẹn fake ni kì í ṣe original tí wọn ò bá ti dóṣù Odùduwà yẹn láti ilé Ifẹ̀ fake ni fake mo tún sọ bàbá ńlá fake ni bọ̀ tó bá dóṣù Odùduwà fún yín tó bá jẹ́ pé wọ́n dóṣù ẹ̀ fún yín nífẹ̀ẹ́ tó yẹ pé chief priest Odùduwà ló dóṣù Odùduwà yẹn fún yín tẹ́ bá gbé lọ síbi kankan ó máa jẹ́ fún yín ṣùgbọ́n fake téèyàn kankan ò tàn yín jẹ tí Lájí Abbas náà tún rí program yín ọ̀rọ̀ yín dàbí ẹni tó gbé báskẹ̀tì sínú òjò tó ń tanra ẹ̀ jẹ ni ẹni tó gbé kíni apẹ̀rẹ̀ sínú òjò ó ń tanra ẹ̀ jẹ ni. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.